Buhari ó ra lẹ́yìn ó ra pamọ́ tẹ bá dàbújá àìwòye ilé tó jẹ́ pé dọ́là àti euro lọ́wọ́ mẹ́ èèyàn ògbẹ́bẹ̀ èsì tí wọ́n ṣe lórí owó tó ń jí pamọ́ náà tó fáàmìtì ṣèbẹ́ ẹ̀rí ní táìmù patient rẹ̀ Jonathan ẹ̀rí ní táìmù Dani Shoki ẹ̀rí ní táìmù ẹni tó fi ṣe can president ní táìmù Goodluck Jonathan kí lórúkọ ẹ̀ òrìṣà jáfọ̀ tí wọ́n tún mú mọ́túlẹ̀ tó fi gbówó lọ South Africa nítorí pé pásítọ̀ ọjọ́ ọmọ àlè ẹ̀dá bá wo the other one tó tún ṣe késẹ̀tì láyé ọjọ́ yẹn Chris Okotie ó báyàn sùn títí ọkọ ènìyàn dẹ̀kú ó fọ́mọ ọjọ́ sùn títí títí ọmọ ọkọ ẹ̀dẹ̀kú lé ó tún fẹ́ sọ́dọ̀ títí gbà tó tún yá ìyẹn lọ ẹ̀rọ Chris ọ̀yà yìí lómẹ̀ ìyàwó girlfriend ọ̀rẹ́ ẹ̀ ó bá sùn títí títí kọ́pọ̀ lọ ìyẹn tó ṣí ó ti bímọ mẹ́ta kọjá ó lè jù àwọn ọmọ Nàìjíríà ló sọ̀rọ̀ wọ́n lè bá pílà sùn kó lè wó tó bá ti wà níjọba ọmọ àlè ti pọ̀ jù Nàìjíríà ọmọ àlè ti pọ̀ jù Áfíríkà ọmọ àlè ti pọ̀ jù ní Cameroon ọmọ àlè ti pọ̀ jù ní Ghana ọmọ àlè ti pọ̀ jù l'Ondo State ọmọ àlè ti pọ̀ jù l'Ọ̀yọ́ kí ló fà tí wọ́n lè fi yan Aláàfin ọmọ àlè ti pọ̀ jù nínú àwọn afọbajẹ ọmọ àlè ti pọ̀ jù yẹn náà lè fi yan Aláàfin Buhari ti dá sí bàbá Àtíkù ti dá sí then Ọbásanjọ́ ti dá sí kí ló kàn Ọbásanjọ́ pẹ̀lú àfọbajẹ ọmọ tó ń lé dànù ní Anambra tó ní ó sú ọmọ tí wọ́n ṣọ̀dárì ìyá ẹ̀ ó lọ́wọ́ sọ́ba tó ń lò ó lọ́wọ́ sọ́ba tàkúrẹ́ ta ló fún ní ọdá sí ta ló fún ní ọtọ́rìtì àwọn ọmọ àlè ti gbàjọba àwọn ọmọ àlè ṣe kí ní ti gbàjọba rẹ̀kẹ̀rẹ̀ ẹjọ́ ní 2024 ó tún sọ fún wa ó sọ fún wa ní Malaka ìtòrí lásìmìtì ó ní ọdún ìláwọ̀ tó mọ ìyàtọ̀ láàrin ọmọ àlè àti kí iná máa là ní chọ́ọ̀chì ní ilẹ̀ ọjọ́ mẹ́ta yìí wákan kọ̀ pé general vasi àkú general vasi àti máa wà á sì wákan ṣubú rẹ̀ nítorí pé ó ti dó àwọn ọmọ ọjọ́ dáa ní méjì tó bá ti rí ìjọ tó ti ń kọ́ tó ti mú special number tí Victoria máa tẹ pàtàkì nǹkan tó máa dúró sáàrin ìjọ tó máa sùn rárá pásítọ̀ tí ń bá sí special number kí la ní ìdí nọ́mbà fún ọ̀rọ̀ Jésù tó wá jẹ́ bí mọ́tò tààràtà ń kọ́ nọ́mbà sẹ́yìn àwọn CAC àti Gospel Faith Mission àwọn special number gbogbo àwọn general overseer ọmọ àlè bastard gbogbo àwọn wòlíì ìṣẹ̀lẹ̀ kò lè ju bí mẹ́rin márùn tí ò kìí ṣe bastard ẹ wá kí òkun tó wà ní Kútọ́nù tó ṣekú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó bá ìyàwó oníyàwó sùn tí ẹlẹ́gbàdé ilé ọkọ rẹ̀ ó ṣe wá sọ̀rọ̀ sí Kútọ́nù ló lóun pastor Celestia yìí náà láti rí bastard àwọn ọmọ tó bá Ọ̀ṣọ́fà jà títí wọ́n fẹ́ kú wọ́n bá Ọ̀ṣọ́fà jà wọ́n náà Ọ̀ṣọ́fà ń sin méjì nígbà tó Ọ̀ṣọ́fà lọ tán Ọ̀ṣọ́fà dẹ̀ ti sọ ọmọ ọlọ́mọ ní jẹ́jẹ́ ó ní ẹ̀mí ló máa yan lídà báwọn bá ń jọ àtàwọn ogun rẹ̀ ní àtàwọn tó kù àti bàbá Ọ̀ṣì tán ra mọ́tò fún tó ń gbé spíkà sórí ètò ìkò lọ skul nígbà tó ra Mercedes fún ọmọ Ìjẹ̀bú ọ̀dẹ̀ nínú Sẹ̀lẹ̀ wọ́n ra Mercedes ayé àtijọ́ fún wọn gbé spíkà tó ń lò nílé sórí ẹ̀ ó ní kó máa kéde káàkiri àgbàsẹ̀lẹ̀ òkú náà wò ra òkú náà kó tó ń sọ ó ló ń sun rárá ó dàbí ajánátù ẹni tó ń sọ̀rọ̀ lẹ́yìn pásọ̀ ní Fúlàní náà pè ní ajánátù èdè táwọn Haúsá tó mú wá náà tó gbé sórí rẹ̀ láàbí Muslim bàbá àti afọkùn kọrùn àwọn ọmọ àlè àtẹ̀wọ̀n àwọn tó ṣe wá láti dà sára sọ́dún tuntun ẹjẹ́ kó yẹ yìí a fẹ́ẹ̀lì ní o we are on the track tó bá jẹ́ last leg ló gbé last year tètè padà sí middle leg tó bá dẹ̀ jẹ́ middle leg ló gbé tó sún ẹ̀tọ́ ṣubú lórí track padà sí first one kó fi bẹ̀rẹ̀ wọ́n tún àṣọ máa set go jẹ́ kán blow mọ́ ẹ lórí òfurufú ojú wa làwọn ọmọ àlè tó ń pa àti ládé wọ́n pa ní bàbá wọ́n pa ní Kaduna wọ́n náà reverse lọ́nà ó dẹ̀ kú
nítorí pé ń pa àwọn Boko Haram. Boko Haram máa ṣùgbọ́n Nàìjíríà gbogbo àwọn Boko Haram members máa wà ní House of Assembly wọ́n wà ní Senate ìkan tó bá ti sọ ọ́ mẹ́wàá tuntun lọ sọ fún wọn lé wọ́n fẹ́ gba Minna wọ́n fẹ́ gba Plateau wọ́n fẹ́ gba Ondo State ibi tó bá ti rí mineral resources ìbẹ̀rẹ̀ àwọn ọmọ àdé dúró sí Nàìjíríà wọ́n níbi kan ṣàbíṣà national ilẹ̀ ló wà ní ṣàbíṣà kò sí nàá bẹ̀ àwọn ọmọ àdé ló ń dẹ́rù bàbá àwọn Abdulsalam hallelujah nígbà tó ní àṣìwòrán kó ọ̀rọ̀ jọ kò mẹ́ni tó máa ẹ wo Matthew 6 verse 18, 19, 20 ó ní ìránṣẹ́ kan ò lè sin ọ̀gá méjì ó nígbà tí Abraham fẹ́ kú ó ló pé gbogbo àwọn ọmọ ọjọ́ ó fún wọn lẹ́bùn àti àwọn ọmọ àlè ló ń rù Nàìjíríà láti 1960 lọ lùgáàdì pápá ọmọ àlè yìí British ló fún India lórí ló fi discover Nàìjíríà lọ́mọ àlè ebèrè lọ́wọ́ ara ilé ẹ̀kí ṣọmọ àlè tó fi ṣọmọ àlè ọmọ bàbá ẹ̀ ṣé àlè ṣe ní ẹ̀mí bí ọdún fẹ́ di Mohbad lẹ́yìn tó kú tó ń tọ́ ṣe ṣe tí tọmọ jámọ́ ọba lọ́wọ́ táìmì láti ọmọ bàbá máa ń jáde lóru ó ń ṣe ìdúkùdù ọba lẹ́gùsù lọ́yẹ́ ká mọ̀ pé Dáfídì ò tí kú àwọn tó lè dórin kó tẹ̀ ṣe rí ó Mohbad sí ọba mi lọ́nà wọ́n ṣe lọ́ba lọ́lọ́mọ báwo ló ṣe lọ́ba díẹ̀ ní ẹ̀ pàápàá ṣé òun ló fi ránṣẹ́ àbí wọ́n dàdúgbò lẹ́tọ́ yọ ẹ̀rọ táyé tì wá dé ayé ti ń lọ bọ́tà wọ́n là máa parẹ́ ayé òní bàjẹ́ ẹwà ni tó wá John 14, John 15, John 17, then John 14 from verse 21, John 14 from 21. We are going to know the difference between the bastard and the legit. The difference between the bastard and the legit child. Ẹni tí ó bá ní òfin mi tí ó bá sì pa á mọ́ òun ni ẹni tí ó fẹ́ràn mi ẹni tí ó bá sì fẹ́ràn mi á fẹ́ràn rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi wá èmi ó sì fẹ́ràn rẹ̀ èmi ó sì fi ara mi hàn fún un. Júdásì wí fún un pé kì í ṣe Ìsíkáríọ̀tì Olúwa ẹ̀ àti ṣe tí wọ́n fi ara rẹ̀ hàn fún wa tí kì yóò sì ṣe fún aráyé. Jésù dáhùn wí fún un pé bí ẹnikẹ́ni bá fẹ́ràn mi yóò pa ọ̀rọ̀ mi mọ́ bàbá mi yóò sì fẹ́ràn rẹ̀ àwa ò sì tọ̀ ọ́ wá a sì máa gbé ibùgbé wa pẹ̀lú rẹ̀ ẹni tí ó bá fẹ́ràn mi ni yóò pa òfin mi mọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin sì gbọ́ kì í ṣe ti èmi ṣùgbọ́n ti bàbá tí ó rán mi ni. Nígbà nǹkan wọ̀nyí ni èmi sọ fún yín nígbà tí mo bá yín gbé ṣùgbọ́n olùtùnú kan ẹ̀mí mímọ́ ẹni tí bàbá yóò rán ní orúkọ mi òní yóò máa kọ́ yín ní ohun gbogbo yóò sì rán yín létí ohun gbogbo tí mo ti sọ fún yín. Àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín àlàáfíà ni mo fi fún yín kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti fi. Hallelujah. This year we are going to know the bastard and the legit. Ṣé ẹnu tí kò obìnrin ló burú jù nínú kọ̀tọ́ náà rẹ̀? Ní gbogbo ẹranko lórí Èdùmàrè dá sílé ayé. Àwọn obìnrin ló burú jù. Nǹkan tó wà lábẹ́ wọn, nǹkan tó gbàdúró pọ̀ jù. Ṣé mo sọ pé kán mú obìnrin kan ní bọ́ọ̀dà California àti Mexico? Wọ́n yọ pistol mẹ́rin lójú ara ẹ̀. Pistol tó dàbí fóònù, ó kó mẹ́rin jáde nínú abẹ́. Ẹ jẹ́ ká máa bá DNA yìí lọ torí àwọn tó lọ sí Amẹ́ríkà ló ń jìyà ẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀sà DNA yìí tí ẹ fọwọ́ sí ní máa ṣe lọ. Ẹ̀rọ yóò tí ó ní sí mọ́sí síta, ó tùrú gbẹ̀gẹ̀. Aláboyún bímọ sí mọ́sálásí, àjẹ́wò bímọ sẹ́nu ọ̀nà aláàfáà. Onígáfàrà kan máa ojú máa rí ikú rí. Ta ló fẹ́ bá ikú? Ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀rọ̀ Muslim. Ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀rọ̀ sẹ̀lẹ̀. Kò sí Kìrìsìtẹ́nì, kò sí Muslim lọ́rùn. A fi ń waste time ara wa. Clubhouse ní gbogbo ẹ̀. Muhammad ran from Mecca to Medina. He met Khadija. He was an errand person to Khadija. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on
on 0080597807 for your event coverage. Thanks.